bá rí question báyìí ṣe ti rí 0.80 mo ti máa ń sọ pé after point ní kẹ́ máa kà 1010 that's 80/100 as a fraction mean ó gbọ́mọpọ̀n bíi 1/2 3/4 ó gbọ́mọpọ̀n nǹkan tó ń pè ní fraction nìyẹn. Now báwo la ṣe máa ṣe 0 lè lọ bí ó lè lọ bí ó kù 8/10 fún 2 mélòó ló máa wà níbí báyìí a máa rí 2 mẹ́rin 2 mélòó ló máa wà níbí báyìí a máa rí 2 márùn to the lowest fraction is equal to 4/5 ṣe ti rí kẹ́ẹ̀bá fẹ́ lò bẹ́ẹ̀ lè ní 20 mélòó ló wà bí mẹ́rin 20 mélòó ló wà bí márùn it's still the same answer ló bá tán especially wọ́n máa ń pàdé àwọn answer báyìí àwọn question báyìí nínú objective dẹ̀ ló pọ̀ ní òde ìsìn tó fi ń béèrè question lọ́wọ́ àwọn ọmọ so ẹ jẹ́ kó wọn mọ easy way láti mọ̀ pé báwo la ṣe lè ṣe tán ọmọ yẹn máa tètè mọ mathematics ìtọ́sí máa wáwèé àti pencil pọ́n ọ̀fẹ́ calculate ẹ jẹ́ kí wọ́n mọ easy way torí gba ènìyàn ẹlòmíì máa bọ́ sínú question comment section máa bèèrè lọ́wọ́ wa pé ṣé kò ti wá fast jù they call it objective so ó ní láti fast how many ṣọ́wẹ́ fún wọn ní 1 hour láti máa answer ẹ̀yọ̀ kan ni so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kàn ọmọ yín ẹ jẹ́ kàn mọ calculation ó easy láti jẹ́ kàn mọ iṣẹ́ bá wa subscribe kẹ́dẹ̀ comment.